Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáláyé níbikíbi tí oníkálukú wa ti lóore ọ̀fẹ́ láti lè máa gbọ́ ohùn yìí láti lè ṣe Koiki Media bringing the world closer to your doorstep. A kí wa pé a kú dédé àsìkò yìí. Bákan náà, a ò ní gbára wa lákòókò nínú ètò tàlẹ́ òní. Ṣùgbọ́n a kàn fẹ́ yànnàná àwọn nǹkan kan fún wa àti àwọn ìbéèrè ní ọlọ́kan ọ̀jọ̀kan. Àwọn ọmọ kóòtù òjíire, níbo là ń rè, níbo là ń lọ, níbo la bára wa báyìí? Ẹ jẹ́ a jọ gbé báyìí pé ká tiẹ̀ tó tẹ̀síwájú, mo kọ́ kí bàbá wa dáadáa, bàbá gbogbo ilẹ̀ kóòtù òjíire, bàbá gbogbo ọmọ mẹ̀kúnnù, bàbá wa Professor Adébánjí Akíntóyè, bàbá Kẹ́mi Ọlágùn lókè èèpẹ̀. Bákan náà mo kí bàbá wa, èmi ò ṣaláì mọ́ kí bàbá wa ògbóǹtarìgì ni jagunjagun ọkùnrin bí ogun, akíkanjú, èèyàn ńlá, ọkùnrin ńlá tí gbogbo ayé ń wárí fún, ẹkùn ọkọ Fúlàní, bàbá wa olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà. Mo kí yín fún àwọn iṣẹ́ ribiribi èyí tẹ̀ ń ṣe. Elédùmarè yóò sì máa fún yín ṣe láṣẹ Èdùmarè. Mo wá fi kíkí yín, mo fi kí ọ̀gá wa olùdásílẹ̀ iléeṣẹ́ Koiki Media bringing the world closer to your doorstep, bàbá wa Ọláyọmí Kóìkí. Mo kí yín o. Ilé àti ọ̀nà yín kò mọ̀ ní dàrú láṣẹ Èdùmarè, torí pé ẹ jẹ́ kí etí àwọn ènìyàn kó dì sí gbogbo ohun tó ń lọ lókè èèpẹ̀, pàápàá jùlọ lágbàáyé. Nítorí pé ẹ wá jẹ́ kí etí àwọn ènìyàn kó dì sí ohun tó ń lọ káàkiri àgbáláyé, lágbára Elédùmarè, etí yín ò ní di o. Àìsàn káìsàn kò ní kọlù yín, kò ní kọlù ọmọ, kò ní kọlù aya láṣẹ Èdùmarè. Mo wá fi kíkí yín, mo jẹ́ kí n fi kí gbogbo olólùfẹ́ wa pátápátá lórí ètò iléeṣẹ́ Koiki Media bringing the world closer to your doorstep. Mo fi kí gbogbo yín. Mo fi bàbá wa Ọláyọmí Kóìkí, mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò ní ọlọ́kan ọ̀jọ̀kan ní gbogbo ìgbà tí kìí sú yín, tí kìí sì rẹ̀ yín. Mo gbà á ládùúrà pé kò ní sú yín o, kò sì ní rẹ̀ yín. Mo kàn fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ ṣe kinní kan fúnra wa. Èmi a máa sọ nígbàkúìgbà, mo máa ń sọ lóòrèkóòrè pé ẹ jẹ́ a jọ máa pín ètò. Ẹ rí lórí àtẹ̀jíṣẹ́ tá a fi ránṣẹ́, ẹ rí pé ìbéèrè wáyé lórí ẹ̀ pé ta ló ń parọ́? Ṣé àwọn báńdíìtì ló ń parọ́ ni àbí àwọn ìjọba wa náà ló ń parọ́? A ò mẹ́ni tó ń parọ́ mọ́ báyìí, a ò mọ̀ọ́tọ́, a ò mọ̀rọ́ mọ́. A ò tí ì mọ̀dó tá a fẹ́ dọ̀rùn lásì báyìí o. Bá a bá la mọ̀dó tá a fẹ́ dọ̀rùn lásì, ẹ rí i pé arábìnrin tó jẹ́ ọ̀gá iléèwé yìí, ẹ jẹ́ á tètè lọ síbi ètò. Ẹ rí i pé arábìnrin yìí ó sọ̀rọ̀, ṣùgbọ́n ẹ̀yin àgbà ẹni tọ́rọ̀ bá rí báyìí, ò ní ọ̀rọ̀ sùnùkùn, ojú sùnùkùn náà láwọn fi wò ó. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń sọ̀rọ̀, ló ti ń gbé oríṣiríṣi ìmọ̀ràn jáde lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ. Bákan náà, ọ̀rọ̀ tí ìjọba náà gbé jáde wípé àwọn báńdíìtì láwọn fẹ́ gba àwọn nǹkan wọ̀nyí. Gbogbo ẹ̀ náà ló lu orí ayélujára, ló lù káàkiri pòpòpòpò. Bẹ́ẹ̀ ni ti ọ̀gá iléèwé yìí náà tó jẹ́ ti ìyá tá ń wò tí wọ́n fi ọ̀pá dé ní ẹ̀kẹ̀rẹ̀kẹ́ mọ́ ojú yìí o. Ìyá yìí náà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn báńdíìtì náà ṣe ní kó sọ̀rọ̀, torí pé tí wọ́n bá sọ pé kò sọ̀rọ̀, kò lè sọ̀rọ̀, kò láṣẹ àti sọ̀rọ̀ jáde. Ṣùgbọ́n wọ́n fún un láṣẹ àti sọ̀rọ̀ jáde, òun náà mọ̀ sọ̀rọ̀. Ó ní ohun kan náà ni wọ́n ń béèrè fún.
ohun kan tí wọ́n béèrè fún náà ni pé kí wọ́n tú àwọn tó wà lákàtà ìjọba sílẹ̀. Tí wọ́n bá lè tú wọn lẹ̀, ó fi hàn pé wọ́n fà wọ́n náà lẹ̀. Ẹ wá gbọ́, ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ náà rí bẹ́ẹ̀? Ojú wo lẹ̀yin fi wò ó, ẹ̀yin ènìyàn wa? Ojú wo lẹ fi wo ọ̀rọ̀ náà? Ẹ bá wa fi sí abala àríwísí èrò tiyín nípa ìrìn àjò yìí. Èrò tiyín ẹ bá wa fi sí abala àríwísí. Nígbà tí ìjọba gbé tiwọn jáde pé ohun tí bandit sọ rèé pé wọ́n gba 1 billion pẹ̀lú lílọ́ọ̀sì méjì pẹ̀lú àwọn irinṣẹ́ pẹ̀lú ṣẹ̀ríà law tó ẹni tó wà lákàtà àwọn bandit wọ́n mọ̀ fún lọ́rọ̀ sọ. Òun wá tún sọ̀rọ̀ jáde pé wọn ò béèrè fún àwọn nǹkan wọ̀nyí pé irọ́ ńláńlá ni o. Ìdí nìyí tá a wá fi ń béèrè lọ́wọ́ ara wa pé ṣé lóòótọ́ ni àbírọ́? Ọ̀dà ojú wo lẹ fi wò ó? Bó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ náà bá wà ní, ẹ wá dákun. Ìjọba onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé, ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gbóhùn tí arábìnrin yìí sọ ni pé ẹ mọ̀mọ̀ fi ẹ̀mí àwọn ṣòfò, ẹ mọ̀ fẹ̀mí àwọn ta káàdì. Arábìnrin yìí tún sọ nú ọ̀rọ̀ tó sọ pé kódà àwọn báńdíìtì yìí wọn ò tú láàṣẹ àwọn, wọn ò sọ pé dandan káwọn ọmọ kírun níbi táwọn wà ń bẹ̀. Ṣùgbọ́n ìbéèrè kan tí mo tún fẹ́ béèrè láàrin ọ̀rọ̀ yìí òun ni pé ǹjẹ́ ó dá gbogbo wa lójú pé àwọn ọmọ tí wọ́n kó yìí, àwọn ọmọ yìí ṣì wà láàyè bí? Bẹ́ẹ̀ bá wò ó, ẹ rí pé tójọ́ mẹ́ta tá a ti gbóhùn ìyá yìí tí wọn ò ti jẹ́ kó sọ̀rọ̀ mọ́, bí ẹ bá ṣe pé nígbà tí wọ́n béèrè ìbéèrè tí wọ́n béèrè àwọn nǹkan tí wọ́n béèrè fún. Ẹ̀yin èèyàn mi, mo kí yín, ẹ káàbọ̀. Ẹ ṣeun bí ẹ ṣe ń dáhùn tí ẹ ń fi ọ̀rọ̀ náà ṣe abala àríwísí. Èrò tiyín ẹ jẹ́ á gbọ́. Èrò tiyín ẹ bá wa fi sábala àríwísí torí pé ọ̀rọ̀ yìí kò fẹ́ yéèyàn mọ́. Ìdí nìyí tá a fi ń béèrè pé ṣèjọba iná ló ń parọ́ ni àbáwọn báńdíìtì. Ọmọ Yorùbá o, ẹ̀yẹ́ jẹ́ àtẹ̀ra wa jẹ. Ọmọ kóòtù òjíire, kí ló dé tá a fi ń tanra wa jẹ báyìí? Ká tiẹ̀ wá sọ pé àwọn báńdíìtì ò tiẹ̀ wá béèrè fún lílọ́ọ̀sì méjì àbí irinṣẹ́ àbí ṣẹ̀ríà law tí wọn ò tiẹ̀ béèrè fún. Ẹ dákun, ṣé kò yẹ kó tí ì tó àkókò láti gba àwọn ọmọ iléèwé yìí àtàwọn olùkọ́ yìí láti gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ àwọn báńdíìtì ni? Ṣé kò tí ì tákòókò, kò tí ì yẹ láti gbà wọ́n sílẹ̀? A sì ń parọ́ fúnra wa. Ẹ rí i pé mo sọ nínú ètò tá a ṣe kọjá bí ọjọ́ mélòó kan sẹ́yìn pé ìrìn àjò àwọn ọmọ wọ̀nyí, ẹ̀yin olóṣèlú, ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ sì fẹ́ fi ẹ̀mí àwọn ọmọ wọ̀nyí ẹ fi wọ́n ṣètùtù 2027 torí pé ohun tó jọ lójú èmi nù. Èmi tí mò ń bá wa sọ̀rọ̀ tẹ́ ń gbọ́rọ̀ lálẹ́ yìí lórí ètò yìí, ohun tó jọ lójú mi ni pé ẹ̀yin olóṣèlú wa ẹ̀ ń fi gbogbo àwọn táwọn báńdíìtì ń pa yìí ẹ̀ ń fi wọ́n ṣètùtù 2027 kẹ́ lè bá a dépò gíga ni. Bí ò bá wá jẹ́ bẹ́ẹ̀, ẹ̀yin náà wò ó, àtọjọ́ tí wọ́n ti kó àwọn ọmọ wọ̀nyí lọ sínú igbó, òjò ń rọ̀, òòrùn ń ràn, igbó ń kún, ewé ń rúwé, bẹ́ẹ̀ ni ewé ń rú titun, koríko titun náà sì ń jáde, igbó wa ń bò. Ẹ wá wo bí táwọn ọmọ yìí, ẹ wo orú nǹkan àìsàn tí ó ti wọ àwọn ọmọ yìí lára, yàtọ̀ sí pé bóyá wọn ò tiẹ̀ wá lù wọ́n àbí wọn ò tiẹ̀ pa wọ́n gan sef, ẹ wo àìsàn tí ó ti wọlé sí wọn láà. Ẹ sì bẹ̀rù Ọlọ́run, ẹ̀yin ìjọba wa.
ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ wá sọ pé ẹ̀yin ṣiṣẹ́ ẹ̀ ń gbìyànjú, iṣẹ́ yín ò wá tì yọ. ìjọ oníṣẹ́ yín tó fẹ́ yọ nígbà tí ẹ bá dé 2027 tí election bẹ̀rẹ̀, ìgbà yẹn náà níṣẹ́ yín ò tó yọ àbí? ìbéèrè nìyẹn. ẹ mọ̀ jẹ́ àtọ̀ra wa jẹ mọ́ òun. ẹ jẹ́ ń wáre torí mi ní pẹ́ lórí ètò yìí, ẹ jẹ́ ń tún sáré dọ́dọ̀ ẹ̀yin kábíyèsí wa. a dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀jájá Ọ̀ọ̀nìrìṣà. bàbá náà ti sọ̀rọ̀ síta, ẹ rí i pé mo kọ sínú àtẹ̀jíṣẹ́, ìdí nìyí tí mo fi ní kẹ́ bá wa pín ètò yìí. kí ni èrò àwọn ọba tó kù sọ̀rọ̀ tí Ọ̀ọ̀nìrìṣà sọ yìí? ṣé bẹ́ẹ̀ náà lórí lọ́kàn àwọn yòókù náà? ẹ̀yin ọba wa, ṣé bó ṣe rí lọ́kàn yín rèé? bí Ọ̀ọ̀nìrìṣà ṣe sọ̀rọ̀ yìí, tí wọ́n sọ̀rọ̀ jáde, tí wọ́n sọ̀rọ̀ síta, ẹ̀yin náà ẹ jáde ẹ sọ̀rọ̀ ta. ẹ tú àwọn ẹlẹ́ẹ̀ṣọ́ ààbò tó wà lákàtà yín, ẹ tú wọn lẹ̀. èmi à máa sọ gbogbo ìgbà pé bẹ́ẹ̀ bá tú àwọn ọdẹ lẹ̀, tẹ́ ẹ tú àwọn agbófinró tó jẹ́ tìbílẹ̀, tẹ́ ẹ bá tú wọn lẹ̀, tẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀, ẹ̀yin ọba, tẹ́ ẹ bá gómìnà sọ̀rọ̀, tẹ́ ẹ bá president sọ̀rọ̀, ẹ fi pé tó olóyè Sunday Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà, ọ̀yá ẹ túlẹ̀, ẹ pàṣẹ. ẹ rí i pé bàbá yìí ń sọ gbogbo ìgbà pé ẹ fún òun láṣẹṣẹ, ẹjọ́ wọn wọgbó yìí. èèyàn làwọn tó wà ńbẹ̀, wọn ń ṣe ṣìgìdì. ẹ wá wò ó, lẹ́nu ìgbà tí wọ́n kọ́ àwọn ọmọléèwé yìí, ìjà tiẹ̀ lè sọ pé iye èèyàn báyìí náà ló ti wà lákàtà àwọn ajínigbé báyìí. bójúmọ́ kan bá ṣe mọ́ náà là ń gbọ́ pé wọ́n jí wọn gbé ń bí, wọ́n jíyàn gbé ń bí, ẹni tí wọn ò jí gbé wọ́n á pa á níbí. mo ti ẹ̀ gbọ́ fọ́nrán kan lọ́sàn-án yìí látòórọ̀ tó ń jà yànrìnyànrìn, gbogbo bí wọ́n ṣe ń bọ̀ wá, tí wọ́n pé wọ́n ti débì kan, láti ibì kan wọ́n jáde sí Kánjí, wọ́n jáde sí Kàyámọ́, wọ́n jáde sí Ìgbẹ́tì, ilé Ọlọ́yẹ́ lókè Ògùn ń bí. ẹ wá sọ fún wa sà, ẹ sì ní ẹ̀yin ṣètò ààbò, ẹ sì lé ètò ààbò ń bẹ. ẹ̀yin ìjọba wa, kí ló dé tẹ̀ fi ń ṣe báwọn yìí? tó mo wá fẹ́ fi àkókò yìí rọ ẹ̀yin ọba aládé tó kù, gẹ́gẹ́ bí bàbá wa olórí ẹ̀yin kábíyèsí tí wọ́n ti sọ̀rọ̀ síta, ẹ jẹ́ káwa yòókù náà ṣe kíni, ẹ jẹ́ á gbégbésẹ̀. mo kí àwọn ọba kan lókè Ògùn tí mi ní dárúkọ wọn pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé, àtàwọn ọba mìíràn káàkiri nílẹ̀ Kóòtù Òjíire. bákan náà mo wá fi kíkì wọn, mo fi kí àwọn ọdẹ ìbílẹ̀ tí wọ́n jáde látọjọ́ tòní, látẹ̀yìnwá náà wọ́n ti ń jáde o, ṣùgbọ́n wọ́n tún jáde lónìí náà. ìjáde wọn lónìí ó so èso rere, ó sì èso àlàáfíà. ìjẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ọba yòókù náà gbà wọn ọdẹ ìbílẹ̀ yìí láàyè láti lè jẹ́ pé kí wọ́n ṣe ètò ààbò fúnlùú. lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá wa sọ̀rọ̀ yìí, láwọn ìlú tí mò ń sọ yìí, tí mi lóore ọ̀fẹ́ àti dárúkọ wọn, ètò ààbò wọn sì ṣe kíni, ó sì yanrantí. lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n tún wà nínú ìtàǹbẹ̀, èyọ́ wà nínú igbó, àwọn tó wà níta lóde ìlú wà lóde ìlú. wọ́n fẹ́ wo ohun tó fẹ́ wọlé, wọ́n sì fẹ́ wo ohun tó fẹ́ jáde. ẹ̀yin ọba aládé, ìjẹ́yìn náà ti gbégbésẹ̀ yìí lákàtà yín bẹ̀. ìmọ̀ràn wa sí yín lálẹ́ yìí láti iléeṣẹ́ Koiki Media, bringing the work closer to your desktop, ni pé ẹ̀yin náà gbégbésẹ̀ tó yanrantí. àwa náà la lè ṣe ètò ààbò ara wa, àwa la lè gbára wa kó lọ́wọ́ àwọn báńdíìtì wọ̀nyí. bá a bá ní ká fi tìjọba ṣe, kò yí àwọn ìjọba wa mọ́ ọ́n. bẹ́ẹ̀ bá lóye wọn, irọ́ ni wọ́n ń pa ọ́. àwọn gan fúnra wọn kò yé wọn mọ́. odó tí wọ́n dọ̀rùn lásì, wọn ò módó náà mọ́ ọ́. ìdí nìyí tí a fi ń rọ ẹ̀yin kábíyèsí wa. níbi tọ́rọ̀ náà dé yìí, ó ti di ọ̀rọ̀ àwa tá a jẹ́ mẹ̀kúnnù báyìí,
ká gbára wálẹ̀. Bẹ́yìn ọba aládé bá ti lè fọwọ́ sí i tí gbogbo yín pàmò pọ̀ tẹ́ ẹ ti gbégbésẹ̀, ẹ rí i pé àlàáfíà ó dé, àlàáfíà ó jọba. ẹ̀jẹ̀ á tún wá fi láti apá títí yín, ẹ̀jẹ̀ á tún wá fi rọ àwọn tó jẹ́ mẹ̀kúnnù gan pàápàá jùlọ ọmọ Yorùbá. ẹ rí bí à ń pariwo Fúlàní ó jiyàn gbé, Fúlàní ń pani, láì mọ̀ pé àwọn ọmọ Yorùbá náà à ń ṣera wa léyìí tó pọ̀. àwọn ọmọ Yorùbá à ń ṣera wa léyìí tó pọ̀. bẹ́ẹ̀ bá wò ó dáadáa, tó bá ṣe pé àṣírí àwọn tó gbé àbúrò Pẹ̀ǹkẹ̀lẹ̀ àtàwọn ọmọ méjì rẹ̀ ni Fúlàní lámọ̀mọ́ rúṣì, á sọ pé àwọn ajínigbé Fúlàní wọ́n tún ti wà àárín ìlú o, wọ́n ti jí àbúrò Pẹ̀ǹkẹ̀lẹ̀ gbé. ṣùgbọ́n Elédùà tó ní àṣírí wọn ó tú, òun lọ́mọ̀ tú wọn láṣírí yìí. ìdí nìyí tá a fi ń sọ fẹ́yìn kábíyèsí wa wípé ẹ ní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alágbára, pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ tìbílẹ̀ kí wọ́n lè mọ ṣiṣẹ́ láàrin ìlú. níwọ̀n ìgbà tílẹ̀ bá ti ń ṣú báyìí, nígbà kan rí mi báwọn ọdẹ ìbílẹ̀ wọ́n ń ṣọ̀tá wọ́n ń ṣọ̀dẹ tó jẹ́ pé wọ́n á sì tanná sí ojú ọ̀nà tí wọ́n á búlọ̀kù ọ̀nà tó bá wọ ìlú kọ̀ọ̀kan àbí síríìtì kọ̀ọ̀kan. ẹni bá débẹ̀ lákòókò tí ó yẹ kó débẹ̀, wọ́n á challenge ẹ̀, wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ níbo ni tí ń bọ̀, níbo ni ń lọ. èyí tí ó kiri kéńgbé, èyí tí ó kiri ègbó títí tílé ó fi mọ́. kí ló dé tá a pa gbogbo àwọn nǹkan wọ̀nyí tì? tẹ́ ẹ jẹ́ ká ṣe é mọ́. ẹ mọ́ torí owó, ẹ mọ́ fi ba ọjọ́ ọ̀la yín jẹ́. ẹ rí i pé àgbà ti ń dénú. ẹ̀rù tọ́jú alẹ́. ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáláyé, ẹ dákun ẹ bá wa pín ètò yìí tàlẹ́ yìí. ẹ jẹ́ n wá sáré lọ síbí. ọmọ Yorùbá o, ọmọ Yorùbá o, mo béèrè lọ́wọ́ wa pé níbo là ń rè. àti ẹ̀kọ́ kí gómìnà wa náà, a kí wọn lápá kan, lápá àbò la kí wọn sí àpá òfin tí wọ́n gbé lẹ̀. níbi tèmi wà lágbègbè mi, níbi tí mo wà tí mo ti ń bá wa sọ̀rọ̀ lórí ètò yìí, ìgbésẹ̀ náà ṣe kíni ó yanrantí tó sì nítumọ̀. kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní tó jẹ́ pé àwọn wọn ń ṣọ̀kadà láàrin ìlú, ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń fi sí ọ̀kadà lẹ̀. nígbò tí dogun àbọ̀lọ̀ bójúmọ́, ó ti dogun àbọ̀lọ̀ lo newscover mọ́. ìwọ tó o bá fẹ́ ṣiṣẹ́ ọ̀kadà ò ní láti ṣíjú rẹ̀ lẹ̀. ẹni tí ó gbé lọ́kadà yóò lè rí ọ pé ìwọ ló fẹ́ gbé òun lọ́kadà. ẹni tí yóò sì gọ̀kadà náà, òun ní òṣèkínni, òun náà ṣíjú rẹ̀ lẹ̀ ni. ó di dandan ìwọ tó o wá fẹ́ gbìyàn lọ́kadà tó o wá bójú, ta ò rójú ẹ̀, ta ò mọrú ọ̀la tó o kọ, a ò mọrú èèyàn tó o ṣe. àpá bí àfidúpẹ́ lọ́wọ́ gómìnà wa onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé fún ìgbésẹ̀ yìí nípínlẹ̀ Ọ̀yọ́. ìgbésẹ̀ náà ṣe kíni, ó sì ń sèso rere díẹ̀. àgbàládùá pé Ẹlẹ́dùmarè yóò jẹ́ kó sèso rere jálẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá, ìbéèrè tí mo kọ́ béèrè lọ́wọ́ àkọ́kọ́ nípa arábìnrin tó sọ̀rọ̀ yìí, èrò tiyín ẹ bá wa fi sábàlá àríwísí o. ẹ bá wa fi sábàlá àríwísí. tó kí n wá ní múra sílẹ̀ wa látọjọ́ yìí tá a ti ń pariwo pé ẹ mọ̀ dira, ẹ mójútó àdúgbò yín, ẹ mójútó àgbègbè yín. bá a bá mójútó àgbègbè wa, tá a mójútó àdúgbò wa, a rí i pé àwa náà fúnra wa à ń ṣera wa ni. níbi tá a dé yìí, fúnra wa náà la ó jà fúnra wa o.
bá a bá sọ pé ìjọba kan ni ó jà fún wa, ìjọba kan yóò gbà wá, irọ́ là ń pa fúnra wa lákòókò tá a wà yìí. ẹ rí bí àwọn ọmọ ọlọ́mọ wọn wà ń bẹ̀ látọjọ́ yìí, ìjọba ò mọ̀ rí ìgbésẹ̀ kan gbé, ìjọba ò rí ìgbésẹ̀ kankan gbé o. bíjọba bá tiẹ̀ wá rí ìgbésẹ̀ gbé ni, ìjẹ́ ó yẹ kí àwọn báńdíìtì kí wọ́n tún mọ̀ wọlé àbí kí wọ́n tún mọ̀ dènà di àwọn èèyàn lọ́nà oko. ẹ mọ̀ jà á gbàgbé pé òjò ti bẹ̀rẹ̀, igbó mọ̀ ti ń kùn. ǹjẹ́ bígbó bá tiẹ̀ wá kún débi tí ó yẹ kí gbó kún dé, bígbó ṣe mọ̀ ń kún, ǹjẹ́ a lè lọ mọ́, a lè rin ojú ọ̀nà mọ́ bí? ẹ tún wò ó, ìlú Èkó, ń wo fọ́nrán ọ̀hún, nígbà mò ń wo fọ́nrán ọ̀hún, ìyẹn lọ́jọ́ ìjẹta àti ìsọjọ́ Sunday, ọjọ́ ìsinmi, àwọn tí wọ́n tún kó táwọn náà tún ya wọ̀lú, àwọn tó wá láti Chad, Sudan, abẹ́ẹ̀rí àwọn àlejò pàtàkì, welcome to Nigeria, bí mo ṣe ń gbọ́ tí wọ́n kí wọn rèé. àwọn wo ní ń gbàlejò yìí, àwọn wo ní ń kó wọn wá? bíbáwa náà ni, bíbáwa náà rèé. òṣì ò ní ta wá o, pàápàá jùlọ àwa tá à ń gbowó lọ́wọ́ àwọn ajínigbé, ọ̀pọ̀lọpọ̀ ló ń sunkún lórí ayélujára. ẹ dákun, irú owó, irú ebi wo ní ń pa wá? ṣé lórí TikTok tá a wà tí wọ́n ti ń polongo pé àwọn fẹ́ fún yín lówó, ṣé ẹ ò dá wọn mọ̀, ẹ ò rínà rí wọn pé wọ́n ń ṣe Yorùbá, ẹ ò rínà rí wọn pé bandit ni wọ́n? ṣùgbọ́n olè, ojú kòkòrò, gbéwiri tó ń dà yín láàmú, òun ló jẹ́ kẹ́yìn náà ṣe kíni, kẹ́yìn náà tẹ́wọ́ gbowó. òun tójú olè sì mọ́ rí, ojú yẹn á rí. ṣùgbọ́n ẹ̀yin òbí, ẹ wá pe àwọn ọmọ yín kẹ́ ẹ fà wọ́n létí ẹ̀yìn. ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá, ó ṣe pàtàkì lóko tá a dé yìí. wo ìyá tó yẹ pé àtijẹ àti mu nínú ilé ó dogun, bóyá gàárì lẹlòmíì mu, kan wá gbọ́ pé ọmọ òun wà lọ́gbà ẹ̀wọ̀n àbó wà lákàtà àwọn ìjọba nítorí pé ó gbowó lọ́wọ́ báńdíìtì. ẹni ó gbépo lọ́jà kò mọ̀ jalè bí ẹni gbà lọ́wọ́ ẹ̀. ẹni gbépo lọ́jà kò jalè bí ẹni gbà lọ́wọ́ ẹ̀. bí tí gbogbo wa bá tiẹ̀ pé etí ọ̀pọ̀lọpọ̀ bá tiẹ̀ di, sójú wa tún fọ́ àríran ni. nígbà tí báńdíìtì ń gbowó lọ́wọ́ Yorùbá ẹgbẹ́ rẹ̀ tó ń jí gbé, tó ń gba odidi owó bíi mílíọ̀nù lọ́nà mílíọ̀nù tó ń gbà á, tí báńdíìtì wá tún sọ fún wọn náà pé ọ̀dà ò, ìwọ náà wá nípìn ńbẹ̀ kọ́ wá gbà ńbẹ̀, tẹ́yìn náà sì ń fi nọ́mbà ìfowópamọ́ yín tẹ̀ ń filẹ̀, tẹ̀ fi ń gbowó. ẹ mọ̀ pé ẹ̀yin gangan ni báńdíìtì, ẹ̀yin gangan lẹ́jọ́ ń jiyàn gbé, torí pé ẹjọ́ pínwó ni, ó di dandan ẹjọ́ gbé èèyàn náà ni. ìwọ tó bá lóore ọ̀fẹ́ tó gbà nínú owó ń bẹ̀, tó nípìn nínú owó àwọn tí àwọn ajínigbé gbà, ó fi hàn pé ẹ̀wọ̀ àtàwọn tó jiyàn gbé, ẹjọ́ gbé wọn ni, kìí ṣe pé wọ́n ní kọ́, ìmọ̀ kọ́, ó mọ̀. bó o bá wá tiẹ̀ á mọ̀, báwo ló ṣe ní mọ̀? ṣé ńgbà tó wà lórí TikTok, ṣé ó dijú ni àbí ó fi nǹkan kọ́fà ojú ara rẹ̀ tó fi ní rí i pé bandit lẹni tó ń bẹ̀ ẹ́ sọ̀rọ̀ tó ń pínwó fún yín? iléeṣẹ́ Koiki Media bringing the work closer to your desktop ó sọ fún wa lálẹ́ yìí pé ẹ jẹ́ kí gbogbo wa sùn, ẹ jẹ́ ká ronú kàtàkàkà, torí pé ó ṣe pàtàkì fún wa. ẹ jẹ́ wá tún fún wa nímọ̀ràn. ìmọ̀ràn wo mo fẹ́ fún wa? òun náà ni pé bẹ́mi àṣemọ́ sọ pé ẹ jẹ́ á máa gbàdúrà sí Elédùà, ẹ jẹ́ á máa bí Ọlọ́run.
torí pé ìbínú Ọlọ́run lohun tó ṣẹlẹ̀ yìí. Ìbínú Ọlọ́run ni o. Bá a bá sọ pé àwọn olóṣèlú láyé Jonathan náà ni wọ́n ti kó àwọn kinní yìí wọlé, ẹ mọ́ gbàgbé pé kì í ṣayé Jonathan náà làwọn kinní yìí ti wà o. ẹ mọ́ gbàgbé pé kì í ṣe ayé Jonathan náà làwọn bandit ti wà, làwọn ajínigbé ti wà, làwọn Boko Haram ti wà. Ṣùgbọ́n ayé Jonathan ló dàbí ẹni pé wọ́n ṣe kíni, wọ́n lajú sí Nàìjíríà dáadáa. Ìdí tí gbogbo wa fi ń sọ pé ayé Jonathan rèé o. Tó ayé Jonathan mọ̀ ti kọjá lọ. Ayé Buhari náà ti kọjá lọ. Ayé bàbá wa Bọ́lá Ahmed Tinubu náà la mọ̀ wà báyìí. Ayé àwa Yorùbá ọmọ kóòtù òjíire náà la wà báyìí. Ìgbésẹ̀ wo ló wá yẹ ká gbé, ṣé kò yé wa mọ́ ni? Ẹ̀jẹ̀ àjọ sọ, ṣé kò yé wa mọ́ ni? Mebí àwọn àgbà ní ọgbọ́n àtinúdá, àwọn bàbá wa ní ọgbọ́n àtinúdá tí wọ́n fi ń jagun nígbà náà lọ́hùn-ún. Kí ló dé tẹ̀ yá lo ọgbọ́n àtinúdá yìí? Ó máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí wọ́n bá ń sọ pé bandit gbé èèyàn, tí olóyè bá ń sọ̀rọ̀ pé òun jáde, ẹ fún òun láàyè, ẹ fún òun lóore ọ̀fẹ́ kóun jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwa alágbára láṣẹ wà nínú ìlú torí pé alágbára lápèrà wa. Ẹni tí ń pa ọmọlàkejì rẹ̀ tó ń ya ọmọlàkejì rẹ̀ ní wèrè, ẹ sọ fún mi, ṣé ìṣalágbára ni? Ẹni tó wò sùnsùn tó rí pé ọmọlàkejì òun fẹ́ gùnkè àgbà tó sì jábọ́, ṣé ìṣalágbára ni? Ọ̀dà ẹ̀jẹ̀ á tún ṣe báyìí. Ẹni tó ní òrùka tó jẹ́ pé òrùka gbẹ́kúdè àbí òrùka málù àbórìka àbí bàǹtẹ́, oríṣiríṣi àwọn oògùn, ẹlòmíì á nẹ̀ka sí èèyàn. Ẹ̀tù fún mi, ṣé òun ìṣalágbára ni? Ṣùgbọ́n agbára tiwa tá a ní nílẹ̀ Yorùbá ó fi hàn pé agbára wo ò ṣeé kojú báńdíìtì. Àwa ara wa náà lágbára yẹn ń ṣiṣẹ́ fún nìyẹn o. Àbí ìbéèrè nìyẹn o. Àwa ara wa náà ni agbára yẹn ń ṣiṣẹ́ fún. Iṣẹ́ agbára tá à ń lò yẹn kò ṣiṣẹ́ fún àwọn báńdíìtì, kò ṣiṣẹ́ fún ìran Fúlàní agbénipa. Ẹ̀yin náà tiẹ̀ gbọ́, ṣó dáa bẹ́ẹ̀? Ẹ̀jẹ̀ á kò ń bẹ̀ wọ́n. Ká tó kò lágbọ́n ọbẹ̀ wọn, mo rọ̀ wá, mo tún bẹ̀ wá, ẹ̀yin ọmọ Yorùbá o. Ẹ̀jẹ̀ àjọ dọ́gbọ́njọ, ẹ̀jẹ̀ àjọ ké gbàǹjarì torí pé mòrèpó ti ń rẹ̀ wá o. Ó ti ń rẹ̀ wá ọmọ Yorùbá, ó ti ń rẹ̀ wá lórí àwọn ọmọ iléèwé tó wà lákàtà àwọn ajínigbé l'Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Ó ti ń rẹ̀ wá. Tó bá wá lọ rẹ̀ wá, tá a sọ̀rọ̀ mọ́, tá a ké gbàǹjarè mọ́, ọṣẹ wo lẹmọ̀ tí wọ́n fà àwọn ọmọ wọ̀nyí gún? Torí pé ariwo yẹn ó ti ń ṣe kíni, ó ti ń lọlẹ̀ díẹ̀ tí ò sì yẹ kó lọlẹ̀. Ariwo wa kò yẹ kó ṣe kíni, kò yẹ kó lọlẹ̀ lórí àwọn ọmọ tó wà nínú ìgbèkùn. Bẹ́ẹ̀ bá kíyèsí orí ayélujára, ẹ rí i pé ariwo àwọn ọmọ tí wọ́n kó l'Ògbómọ̀ṣọ́, ariwo tá à ń pa ńgbà tó kọ́ bẹ̀rẹ̀, ariwo yẹn ti ń dínkù. Ẹ mọ̀ jẹ́ kí èdè ó dì wá o. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ mọ̀ jẹ́ kí èdè ó dì wá, ẹ mọ̀ jẹ́ ká fèdì múra wa. Bá a bá wá gbogbo ọ̀nà ká gba àwọn ọmọ wọ̀nyí lẹ̀, kí ìjọba kí wọ́n tú àwọn ọdẹ lẹ̀,
àwọn alágbára á lẹ̀ pé tó inú igbó yìí inú igbó wa ni. bí ẹ bá ṣe pé ọ̀rọ̀ òṣèlú, ẹ mọ́ bínú pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, bí ẹ bá ṣe pọ̀rọ̀ òṣèlú, bí ẹ bá ṣe pé wọ́n fi wá ta géèmù, kí ló mú kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́ lè pàṣẹ fún gbogbo àwọn tó jẹ́ agbófinró pé ọyẹ ẹ wọ gbóhùn, gbogbo ohun tó bá wà nù gbóhùn ẹ ṣe kíni ẹ wọ́ ọ jáde, ìbínú gbò wà ní. bí ọ̀pọ̀lọpọ̀ ọba àti bọ́tì ọmọ nẹ́nu igbó yìí, àwọn kan wà tí wọ́n mọ̀ nù igbó yìí dáadáa, tí wọ́n mọ̀ ti dún tẹ̀fọ́n rẹ̀ láti woro sí woro, láti bí wọ́n gbà jáde bí wọ́n gbà wọlé, tí wọ́n sì mọ̀ ẹ yọ̀ǹda gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, ẹ yọ̀ǹda ẹ jẹ́ káwọn agbófinró ṣiṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣiṣẹ́ wọn. kì í ṣe àwọn agbófinró tiyín nìkan náà lẹ́yẹ kẹ́ ẹ kó jáde, ẹ̀ẹ́rẹ̀ gbogbo àwọn agbófinró àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ kóòtù òjíire lẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́, àti tó jẹ́ ìtìjọba àti tó jẹ́ ìbílẹ̀, gbogbo wọn lẹ́sìn kínní náà lẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́. kẹ́ wá jẹ́ kí gbogbo wọn fọ́n jáde síbẹ̀, kẹ́ wá wo ohun tí ó ṣẹlẹ̀, bóyá àwọn ọmọ yìí wọn ò ṣe é gbà ni àbí wọn ò ní ṣe é gbà, bóyá àwọn tá a wí yìí bóyá wọn ò fúlọ́ọ̀ṣì wọn kó ń bẹ̀ àbí wọn ò ní fúlọ́ọ̀ṣì wọn kó ń bẹ̀. àwa jókòó sórí ayélujára, àwa ń rojọ́ níjoojúmọ́ ayé, ẹjọ́ là ń tò níjoojúmọ́ ayé lórí ọ̀rọ̀ yìí, ìgbésẹ̀ ń lọ. ó tiẹ̀ gbọ́ tí wọ́n tiẹ̀ sọ̀rọ̀ kan pé báwọn bá ní kí olóyè Sunday wọbẹ̀ yóò dá wàhálà álẹ̀, ogun ńlá ni ó dá álẹ̀. ṣé ẹ mọ̀ tẹ́lẹ̀ pé ogun ń bẹ tẹ́lẹ̀ ni? ohun tẹ́ ẹ mọ̀ pé ogun ń bẹ ni, ẹ ti mọ̀ pé ẹ ti fa ogun, ẹ ti kógun wọ̀lú. bí ó jẹ́ lórí àwọn ọmọ ìwọ̀nyí náà ó di dandan ogun ó ṣẹlẹ̀ náà ni, ibì kan náà ni ó sì gbà ṣẹlẹ̀, ibì kan náà ni ó gbà ṣẹlẹ̀. ẹ nítorí pé káwọn ọmọ yìí kí wọ́n lè wà live lẹ́yìn ò sì jẹ́ kí wọ́n wọ̀gbó. ṣé àwọn ọmọ tí wọ́n ti fẹ́ẹ̀ pa tán àbáwọn èyí tí wọn ò tíì pa tán? ṣé ìgbàgbọ́ yín dá yín lójú pé àwọn ọmọ yìí gbogbo wọn wà láàyè? ìjẹ́gbàgbọ́ wa dá wa lójú pé gbogbo àwọn ọmọ tó wà lákàtà àwọn ajínigbé yìí iná wọn fi wà láàyè? ẹ jẹ́ á jọ béèrè lọ́wọ́ ara wa. ṣé ìtọ́jú táwọn òbí wọn ń fún wọn nínú ilé iná ni àwọn ajínigbé ò fún àwọn ọmọ wọ̀nyí? à ń sọ̀rọ̀ ọmọ ọdún 2, à ń sọ̀rọ̀ ọmọ ọdún 1.5, à ń sọ̀rọ̀ ọmọ ọdún 3, à ń sọ̀rọ̀ ọmọ ọdún 4 nínú àwọn ọmọ tó wà ń bẹ̀. bí wọn ò bá tiẹ̀ wá tí ì pa wọ́n tán gan, ẹ sọ fún mi sí àìsàn tí mo pa àwọn ọmọ yìí ń bẹ̀. òjò, òtútù, oòrùn, ẹ̀fọn jẹ wọ́n, oríṣiríṣi kòkòrò yóò ṣe kíni yóò jẹ àwọn ọmọ wọ̀nyí. ẹ sọ fún mi, ṣé àwọn ọmọ yìí wà láàyè mọ́? ǹjẹ́ wọ́n dápé mọ́? ó lágbára o. a ò ní gbára wa lákòókò lẹ́ẹ̀kan sí bí mo ṣe sọ lórí ètò yìí. ìmọ̀ràn la mú wá fún wa lórí ìkànnì iléeṣẹ́ Koiki Media, bringing the work closer to your doorstep. pàápàá jùlọ ètò ààbò. ọ̀rọ̀ ni bàbá wa Ọọ̀ni ìrìṣà sọ yìí. ẹ kó nǹkan jáde ẹ̀yin alágbára, ẹ kó nǹkan jáde, àwọn nǹkan ìbílẹ̀ tó ń bẹ lọ́wọ́ yín tẹ́ ẹ fi ń ba tọmọlàkejì jẹ́, èyí tẹ́ ẹ lè fi tún tọmọlàkejì ṣe, ẹ kó jáde, ẹ kó ti àwọn báńdíìtì, ẹ fi kojú wọn, ẹ fi kojú wọn.
àá bàbá wa onírìṣà kò ní bàjẹ́ fún yín láṣẹ Èdùmàrè. tó bàbá wa ti ṣínà ó ti lànà kalẹ̀ báyìí. bàbá wa onírìṣà ti lànà lẹ̀. ẹ̀yin ìjọba ìlànà wo ń tiyín? ẹ̀rí àwọn ọba ti ń sọ̀rọ̀ pé ẹ kó nǹkan ìbílẹ̀ jáde, ẹ fi fèsì àwọn aráabí, ẹ̀já fi fòlú mọ́, ẹ̀já gbèjà ara wa. tó ẹ̀yin gómìnà wa, bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ìmọ̀ràn wo lẹ̀yin mú jáde o? àṣẹ wo lẹ̀yin ń pa báyìí? ṣé àṣẹ 2027 náà lẹ́sìn ń pa ni? káwọn ajínigbé kí wọ́n sì mọ̀ jí wa gbé ìṣó. ẹ ronú sí o. àwọn tó ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ lóríṣiríṣi pé bó bá ṣe páwọn ọmọ yín bá ń bẹ̀ ń bẹ̀, òótọ́ ni wọ́n sọ. òótọ́ ògidì ọ̀rọ̀ ó dàbí ìsọkúsọ ni. lóòótọ́ ni báwọn ọmọ yín bá wà lákàtà àwọn ajínigbé látọjọ́ tí wọ́n ti ṣẹlẹ̀ yìí, ìjẹ́ ẹ̀ní ti gbégbésẹ̀, ìjẹ́ ẹ̀ní ti gbà wọ́n. ẹ ti gbà wọ́n ọmọ yín. ọ̀dà mìbọn kan ló ṣẹlẹ̀ láàrin ìlú yìí nínú ìgboro Ìbàdàn bẹ̀. àbúrò Pẹ̀ǹkẹ̀lẹ̀ ká tiẹ̀ kó gbọ́ pé àwọn Yorùbá, ọmọ Yorùbá náà ló gbé Yorùbá. lẹ́sẹ̀kẹsẹ̀ ǹjẹ́ ẹ gbégbésẹ̀ nítorí pé ọjọ́ mọ olóṣèlú, ọjẹ́ kan lára yín, nítorí pé ó jẹ́ ọ̀kan lára yín. ẹ mọ̀ wò níran, ẹ mọ̀ dájọ́ sí, ẹ mọ̀ sọ pé káwọn agbófinró mọ̀ gbégbésẹ̀. ẹ gbégbésẹ̀ tó yanrantí, Ọlọ́run sì fún yín ṣe. ẹ gbà àwọn ọmọ náà jáde àti ìyá wọn lálàáfíà. kí ló wá dé tẹ́ wá lè gbégbésẹ̀ lórí ọmọ mẹ̀kúnnù? kí ló ṣẹlẹ̀? kí ni mẹ̀kúnnù ṣe fún yín? kí lára ń gbà yín gan? ẹ̀ṣẹ̀ wo gan la ṣẹ̀ yín? ẹ jẹ́ á gbọ́. ẹ wá ń fò ní dọ́là, ẹ ń fọ̀ ládọ́túnla. ẹlẹ́yìn tí kó irinṣẹ́ débẹ̀, àwọn agbófinró ti wà ń bẹ̀, wọ́n ti sọ̀ráǹdì igbó, drone ti ń fò lókè. ẹ wò ó, níjọ́ drone ti ń fò lókè táwọn agbófinró ti wà ń bẹ̀, wọn ò tí ì rí wọn gbà jáde. tó ẹ̀yin èèyàn wa, ẹ rí àwa là ní dákẹ́ o. àwa là ní dákẹ́, pàápàá jùlọ àdúà ó ṣe pàtàkì. àwọn nǹkan kan wà tí a fẹ́ sọ lórí ètò, ṣùgbọ́n a ò ní lè sọ lálẹ́ yìí. láwọn ìgbésẹ̀ tó jẹ́ ìgbésẹ̀ àkìn táwọn ẹ̀ṣọ́ aláàbò kan gbé, ṣùgbọ́n a ó sọ láìpẹ́, ṣùgbọ́n kì í ṣàlẹ́ yìí. ẹ̀yin èèyàn wa, kò ní sú yín, kò sì ní rẹ̀ yín. iṣẹ́ ribiribi tí ń lọ, bó ṣe ń lọ lágbègbè níletò síletò, a ó mọ̀ mú wá sétí gbọ́ yín, ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ la ó ṣe nẹ́ẹ̀bẹ̀ lórí àtẹ́gùn. ìdí nìyí tá a fi ní lórí ọ̀fẹ́ láti lè gbọ́ àwọn ìgbésẹ̀ wọ̀nyí, ṣùgbọ́n a kí gbogbo ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ ti bílẹ̀ pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe látẹnu àná títí tó fi di àkókò yìí. lágbára Elédùmarè, àṣeyè iná ni alákànṣepọ̀, àṣeyè là á ṣiṣẹ́. àṣetá ìbọn kò ní bà wọ́n o, kò ní bà wá náà, kò ní bà wọ́n tó ń wọgbó, kò ní gbà wọ́n tó ń sọ̀lú. ọjọ́ tí ebi bá ń pa ọ̀nà, èmi àti yín àní bá wọn jáde.
a ò ní ṣìrìn lágbèrè Èdùmàrè. Ogun ajínigbé kò mọ̀ ní kàn wá o. Àwọn tó sì ń kàn náà Elédùmarè a máa bá wa kó wọn yọ. Iléeṣẹ́ Koiki Media bring the work closer to your doorstep. Ó ń sọ fún yín pé kí lè ròyìn lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ àti ọ̀rọ̀ tí ìjọba sọ pé bandit ò béèrè fún àwọn kan tí wọ́n ní wọ́n béèrè fún. Nǹkan ẹyọ kan ṣó náà ni wọ́n béèrè. Nǹkan ẹyọ kan ọ̀hún náà ni kí wọ́n tú àwọn èèyàn wọn sílẹ̀. Tí wọ́n bá ti tú àwọn èèyàn wọn sílẹ̀, àwọn ní olórí ọ̀fẹ́ láti dá àwọn náà sílẹ̀. Ìdí nìyí tí mo fi béèrè pé kí lè ro tiyín, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, kí lè ro tiyín. Ṣé kíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n dá àwọn báńdíìtì tí wọ́n kó lẹ̀ kí wọ́n lè bá a dá àwọn èèyàn wa lẹ̀, àbí kí wọ́n sì fi wọ́n lẹ̀ ńbẹ̀ káwọn tiyẹn tiwa náà káwọn náà mọ̀ gbénú igbó ká mọ̀ àjọ pàrọ̀ fúnra wa. Irọ́ ń pàrọ̀ fúnrọ́. Tẹ́ ẹ bá wo ìrìn àjò yìí dáadáa, a rí i pé lọ́wọ́ àwọn olóṣèlú wa náà ni ìrìn àjò yìí wà. Lọ́wọ́ wọn ló wà o. Bàbá wò ó dáadáa, ọwọ́ wọn ló wà. A lè rò ó lọ́nà bòmíì pé àwọn báńdíìtì lè mọ ṣe kíni, wọ́n lè mọ parọ́ fún wa. Kó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan ti bàjẹ́ nù gbóhùn nípa àwọn ọmọ yìí ni wọ́n tó fi gbé àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé. Kò sára tí wọn ò lè dá, ṣùgbọ́n èrò tiyín kí ni? Ìjọba kí ni ìgbésẹ̀ tẹ́yin náà ń gbé báyìí? Ẹ kú ti gbọ́rọ̀ tárábìnrin yìí sọ, kì í ṣe pé ẹ tí ì gbọ́. Ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé? Ṣé ẹ dà wọ́n lẹ̀ ni? Ẹ dà wọ́n tí wọ́n lẹ̀ kí wọ́n lè bá a fi àwọn tiwa náà lẹ̀, àbí ẹ fà àwọn tí wọ́n pamọ́ káwọn náà fà àwọn tiwa náà pamọ́ nù igbó? Elédùmarè kò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o. Ìdí nìyí tí mo fi ní ẹjẹ́ àmọ́ bí Ọlọ́run fún àwọn èèyàn wa tó wà lákàtà wọn, kí Ọlọ́run tó yọ̀ǹda ẹ̀mí fún àwọn arákùnrin wọ̀nyí fáwọn báńdíìtì, torí kò ní Ọlọ́run ní nǹkan kan. Tọ́lọ́run bá fẹ́ ṣiṣẹ́ rẹ̀ níwọ̀n tá a bá bí Ọlọ́run, tọ́lọ́run sì gbọ́ ohùn wa tá a fi mọ̀ ṣọ̀kan, tẹ́lẹ́mọ̀ mọ́ lẹ́mọ́, táláfì ọmọ láfì, tí kìrìsìtẹ́nì tí wọ́n dìde àdúà, tẹ́lẹ́sìn ìsìláàmù náà dìde àdúà, táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà dìde àdúà, ó di dandan Ọlọ́run á ṣe kíni, yóò ṣíjú àánú wa, yóò sì gbọ́ àdúrà wa. Yóò lè bá wa tú àwọn èèyàn wa sílẹ̀ lákàtà àwọn ajínigbé. Ìdí nìyí tí a fi ń sọ fún wa pé àdúrà ṣe kíni, ó ṣe pàtàkì fún wa. A ò ní rí jù báyìí lọ fún àkókò yìí. Mo kí gbogbo ẹ̀yin wa pátápátá tẹ̀ ń darapọ̀ mọ́ ètò. Ẹ mọ́ gbàgbé láti darapọ̀ mọ́ gbogbo àwọn ìkànnì wa fún àwa tá ò tíì darapọ̀. TikTok wa ẹ darapọ̀ mọ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni YouTube náà, Instagram náà gbẹ̀yìn, Facebook tá wà ń bẹ̀ ní ọ̀gbẹ́yìn o. Bákan náà, gbogbo àwọn ìkànnì tí a ní tó jẹ́ ti iléeṣẹ́ Koiki Media bring the work closer to your doorstep, àfẹ́kẹ́ darapọ̀ mọ́ bẹ́ẹ̀ náà ò ní tán lọ́wọ́ yín o. Níbi tẹ́ ẹ ti mówó jáde láti fi lè ṣe dátà láti lè máa fi gbọ́ ètò lórí ìkànnì Koiki Media bring the work closer to your doorstep ní gbogbo ìgbà, lágbára Elédùmarè, torí pé àìbu omi kárí pa omi. Ẹ ò ní mọ̀ pàbí tẹ́ ẹ ti mówó jáde. Bẹ́ẹ̀ sì ni àìsí omi nígbẹ́rẹ́ kárí pa gbẹ́rẹ́ lára omi. Níwọ̀n ìgbà tá àìsí omi nígbẹ́rẹ́ kárí pa gbẹ́rẹ́ lára omi, ibi tẹ́ ẹ ti mówó jáde tẹ́ fi ń ṣe dátà, ẹ ní mọ̀ ibẹ̀ pé ó hàn lára mi pé owó mi ti ṣe kíni, ó ti dínkù.
ẹ̀yin àgbà náà lẹ sọ, ẹ ní àbùdí ni tolókun, àbùdí ni tọlọ́ṣà. Ní gbogbo ọ̀nà, ní gbogbo ìgbà, Elédùmarè yóò mọ bùdí fún yín ni. Ojú oró náà ní lékè omi. Mo gbà á ládùúrà fún yín láwọlé sùn yìí pé ẹ ó lékè àwọn ọ̀tá yín. Òṣíbàtà ní lékè odò, lágbára àṣẹ Èdùmàrè ẹ ó lékè àwọn ọ̀tá yín o. Àtàrẹ kì í di tiẹ̀ láàbọ̀, lódindi náà ló mọ àtàrẹ ní mò ń di tiẹ̀ kì í dì láàbọ̀. Ire owó, ire ọlá yóò mọ wọlé tọ̀ yín lódindi ni. Gbogbo ibi tẹ́ ẹ fọkàn oore sí, ibi tẹ́ ẹ fọkàn oore sí, ẹ rà àánú gbà ń bẹ̀ láṣẹ Èdùmàrè. Nítorí pé kì í sú yín, kò sì ní rẹ̀ yín. Níwọ̀n ìgbà tí ìwà sú yín tí ì rẹ̀ yín láti lè mọ darapọ̀ mọ́ ètò lórí iléeṣẹ́ Koiki Media, mo gba gbogbo àdúrà tí mo gbà lálẹ́ yìí yóò wọlé àṣẹ. Torí pé àbámọ̀dá kan kì í dá tiẹ̀ kó mọ̀ṣẹ́. Gbogbo ẹ̀ta wílò ní àkókò yìí ó ti dàṣẹ. Àṣẹ gùn ó sì ti rí bẹ́ẹ̀ kò yí padà láṣẹ Èdùmàrè. Iléeṣẹ́ Koiki Media bringing the work closer to your doorstep. Ó ń dágbére fún wa pé ó dàárọ̀. A ò ní rí jù báyìí lọ. Ẹ ṣé púpọ̀. Ire o.